àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú ADC ti ń di ẹrù wọn o àwọn náà ń fẹ́ jápa. Bọ́lájí Abdullahi alukoro ẹgbẹ́ òṣèlú ADC ń bínú. Ó ṣe bí ejò ṣèbé tí wọ́n tẹ̀ nírù mọ́lẹ̀, bí ilé búrẹ́dì tó ti ń ṣiṣẹ́ látòru. Bó ti ń jùkú ọ̀rọ̀ sí àwọn INEC àti olórí wọn, bẹ́ẹ̀ ló ń ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Tinubu tó yan ọkùnrin náà sípò. Bẹ́ẹ̀ ló sì ń sọ̀kù ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn APC lápapọ̀ wọn. Bọ́lájí ní ibi táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, INEC, Tinubu àti APC, bá àwọn dé làwọn wà yìí o. Wọn ò fẹ́ kí àwọn kópa nínú ìdìbò ààrẹ tọdún tó ń bọ̀ yìí ni. Nítorí ẹ̀ ni wọ́n ṣe ń gba wájú ilé tí wọ́n ń gbẹ̀yìn ìkùlé nítorí àwọn nìkan. Àfi bí ìgbà táwọn èkúté ilé bá pọ̀ nínú ilé kan, tí bàbá onílé náà wá ra ológbò tébi ń pa níbi tó wà tẹ́lẹ̀ wá sínú ilé. Ń lápapọ̀ àwọn èkúté ilé wọ̀nyí bá gbárajọ tí wọ́n ń ṣe mítìnì ni wọ́n bá rán alukoro wọn sí bàbá onílé. Nìyẹn bá ń da orí àjàrú tó ń pariwo kíkankíkan. Ta ni ò wá mọ̀ pé irú ìbínú bẹ́ẹ̀, ìbínú oró ikú ni? Àbí ta ni yóò dúró pé kí wọ́n pa òun mọ́ bùbá òun? Ohun tí Bọ́lájí Abdullahi fi ń fìkanra sọ̀rọ̀ rèé. Bó sì ti ń sọ̀rọ̀ ló ń làágùn. Àgbàlagbà tó bá sì ń sọ̀rọ̀ tó ń làágùn, ẹkún ló ń sun. Bọ́lájí kọ̀wé sáwọn oníròyìn pẹ̀lú àtẹ̀jíṣẹ́. Ó sì tú ohun tó pè ní àṣírí INEC àti ti APC pẹ̀lú àwọn Tinubu. Ó ní ọ̀bàyéjẹ́ ni gbogbo wọn. Bọ́lájí ní ẹ wò ó, ẹ jẹ́ kí n ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí fún yín kó lè yé yín o. Ṣé ẹ rí gbogbo ohun tí INEC ń sọ yẹn, gbogbo ohun tí àwọn APC ń wí yẹn, gbogbo ọ̀rọ̀ tó ń ti ọ̀dọ̀ àwọn èèyàn Tinubu jáde yẹn, tí èèyàn bá ń gbọ́ lókèèrè, ó máa rò pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà rí ni o. Ẹni tó bá gbọ́ gbogbo àlàyé tí wọ́n ń hun pọ̀ mọ́ ara wọn àti bí wọ́n ti ń sọ pé àwa ADC a ò ṣe ètò tó yẹ ká ṣe, a ò ṣe àgbékalẹ̀ dáadáa, a ò tẹ̀lé àwọn òfin kan, tí wọ́n ń sọ gbogbo ẹ̀ tí wọ́n ń fi òfin gbá alẹ́gbẹ̀ẹ́ tó ń dùn lẹ́nu wọn, tó ń yóò rò pé bí ọ̀rọ̀ ti rí gan nìyẹn o. Àmọ́ bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí, bẹ́ẹ̀ kọ́ rárá. Nítorí ẹ̀ ni mo ṣe jáde lórúkọ ADC láti sọ fún yín pé kò sí ohun táwọn èèyàn yìí ń ṣe ju pé wọ́n fẹ́ gbégi dínà fún wa lọ. Wọn ò fẹ́ kí ẹgbẹ́ ADC jáde nínú ìbò tó ń bọ̀ yìí ni, kò jù bẹ́ẹ̀ lọ. Níbi tí wọ́n sì bá dé báyìí, ìṣòro gan ni fún wa, ìyẹn àwa ẹgbẹ́ ADC yìí, láti lè fa àwọn èèyàn kalẹ̀ kí wọ́n wá lu ipò oríṣiríṣi lásìkò ìdìbò tó ń bọ̀ yìí. Wọ́n ti sún wa débẹ̀ o. Ìṣòro gidi ní fún wa báyìí láti jáde. Ohun tí mo ṣe wá síwájú ẹ̀yin ọmọ Nàìjíríà nìyí o, láti lè tẹ̀ síwájú yín kí ẹ̀yin náà mọ ohun tó ń lọ, kí ẹ mọ ohun tíjọba yìí ń ṣe fún wa pẹ̀lú àwọn INEC ẹ̀. Ìyẹn làwọn yẹn ṣe ń sọ̀sọ́kúsọ oríṣiríṣi tí wọ́n ń sọ. ADC níbẹ̀rù gbogbo wọn ò fẹ́ ká díje ni. Bọ́lájí tún ní ṣe rí gbogbo ìpàdé àti ètò tí à ń ṣe láti ọjọ́ 29 oṣù kejì ọdún 2025 tó kọjá lọ yìí. Kò sí èyí tí a ṣe tí INEC kò mọ̀ nípa ẹ̀ nínú wọn o. Kò sí èyí tí wọn ò fọwọ́ sí. Kódà wọ́n tún lọ sílé ẹjọ́, wọ́n ṣèbúra pé àwọn mọ̀ wá dáadáa. Nígbà náà ni wọ́n sì fi orúkọ David Mark àti àwọn olóyè ẹgbẹ́ tó kù sí orí àti ayélujára wọn. Níbo wá ni a ti ṣẹ̀sófin wọn báyìí tí wọ́n fi tún wá lọ yọ orúkọ wa kúrò nínú ìwé wọn o, tí wọ́n wá ní àfi bí ilé ẹjọ́ bá tó dájọ́. Níjọ́ wo ni ilé ẹjọ́ fẹ́ dájọ́ báyìí? Òfin tí wọ́n ṣe fúnra wọn ni pé ìpàdé kankan, gbogbo ohun yòówù tí a bá fẹ́ ṣe, àfi ká fún wọn ní ọjọ́ 21 ká tó sọ fún àwọn INEC. Ọjọ́ wo wá ni ilé ẹjọ́ fẹ́ dájọ́ tí àwa fẹ́ fún INEC ní ìkéde ní ọjọ́ ìpàdé wa kù ọjọ́ 21? Bẹ́ẹ̀ INEC ti fi ọjọ́ tí gbogbo ẹgbẹ́ òṣèlú gbọ́dọ̀ fi orúkọ àwọn ọmọ ẹgbẹ́ wọn àti ti àwọn olóyè ẹgbẹ́ wọn ránṣẹ́ sáwọn sí ọjọ́ 10 oṣù karùn-ún. Ìyẹn oṣù karùn-ún tó ń bọ̀ tá a fẹ́ mú yìí ni o. Ẹgbẹ́ òṣèlú tí ò bá forúkọ àwọn olóyè ẹgbẹ́ ránṣẹ́ sí INEC títí di ọjọ́ 10 oṣù karùn-ún yìí, irú ẹgbẹ́ bẹ́ẹ̀ kò lè kópa nínú ìdìbò mọ́. Wọn yóò ní ó ti tàpá sófin. Ẹ̀yin náà ẹ kẹ́ wò. Ọjọ́ 21 la gbọ́dọ̀ fún INEC ká tó ṣèpàdé. Níbi ìpàdé yìí la ti máa yan àwọn olóyè ẹgbẹ́ tí a máa fi orúkọ wọn ránṣẹ́ sí wọn. Ìpàdé ni a kò tí ì ráàyè ṣe títí tí àsìkò tá à ń sọ̀rọ̀ yìí, nítorí a kò mọ ọjọ́ tí ilé ẹjọ́ fẹ́ dájọ́ tàbí irú ẹjọ́ tí wọ́n fẹ́ dá gan. Ṣé yẹn náà rí i pé wọn ò fẹ́ ká kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí ni? Bẹ́ẹ̀ ni Abdullahi Bọ́lájí ń sọ, tó sì ránṣẹ́ ẹ̀ sí gbogbo àwọn oníròyìn pé òun fẹ́ káwọn oníròyìn bá àwọn kọ jáde kí gbogbo àwọn ọmọ Nàìjíríà pátápátá gbọ́.
ọkùnrin ọ̀gá àwọn oníròyìn tóun náà ti múra láti dupò ààrẹ lórúkọ PDP nígbà kan rí Délé Momodu náà sọ̀rọ̀ ilẹ̀kùn o lórí ọ̀rọ̀ yìí náà ni. ṣé ọ̀kan nínú àwọn alátìlẹ́yìn Àtíkù Abubakar ni ó ti wà lẹ́yìn ẹ̀ tó ọjọ́ mẹ́ta. ọkùnrin náà ní kò sí ohun méjì tó ṣẹlẹ̀ sí àwọn APC àti àwọn Tinubu ju pé ọ̀rọ̀ ADC yìí bá wọn lójijì lọ. ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fi ADC sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ pé wọn ò ní gbàgbọ́ rárá pé Àtíkù àti Òbí pẹ̀lú Kwankwanso lè jọ ṣe àjọṣepọ̀ kan láéláé. Délé Momodu ní nígbà tí wọ́n fi ń rí Àtíkù àti Òbí papọ̀ yẹn wọ́n ti mọ̀ pé fúngbà díẹ̀ ni pé wọ́n máa tó jà pé ìjà náà kò sì ní í ṣe é parí ohun tí yóò sì fọ ẹgbẹ́ ADC wọn nìyẹn. pé ṣùgbọ́n nígbà tí wọ́n retí títí tí wọn ò rí pé kí ìjà kankan ṣẹlẹ̀ ara bẹ̀rẹ̀ sí í fún wọn èyí tó sì kó ìbẹ̀rù gidi bá wọn ní nígbà tí Rábíù Kwankwanso tó dé sínú APC pẹ̀lú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ ní Kano. ó ní wọ́n ti mọ̀ pé ikú pa ẹgbẹ́ òṣèlú àwọn nìyẹn àti pé tí Àtíkù Òbí àti Kwankwanso bá lè ṣiṣẹ́ pọ̀ nínú ADC wọ́n ní wọn yóò pàdánù kanlẹ̀kanlẹ̀ ni ohun tó jẹ́ kí wọ́n jáde láti dojú ìjà kọ ADC nìyẹn. ó ní wọ́n fojú kéré wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o wọn ò mọ̀ pé kíkéré ata tí ata kéré ní fi ṣọkọ ojú wọn ò mọ̀ pé kíkéré labẹ́rẹ́ kéré tí fi gbàdọ̀bálẹ̀ aṣọ gbogbo. ọ̀rọ̀ náà ló bá wọn lójijì ó ní wọ́n fi ṣe ohun tí wọ́n ń ṣe. bẹ́ẹ̀ ni Délé Momodu ń pariwo pé wọ́n fojú kéré àwọn tẹ́lẹ̀ ni ṣùgbọ́n nígbà tí wọ́n jáde yìí wọ́n rí i pé àfi kí àwọn gbé gbogbo igi dínà fún ADC pé wọn ò gbọ́dọ̀ kọjá lọ. ohun tó jẹ́ kí àwọn ti Peter Obi náà jáde nìyẹn tí wọ́n ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti yé àwọn pé ó yé àwọn jù bẹ́ẹ̀ lọ pé àwọn mọ̀ pé Peter Obi ní Tinubu àti àwọn èèyàn ẹ̀ lọ dúró dè nínú ADC. wọ́n ní àwọn mọ̀ pé ọkùnrin náà ni wọ́n ń wá kiri ibikíbi tó bá sì ti wọ̀ ni wọ́n ń fẹ́ da ibẹ̀ rú. Umaru Ibrahim tí í ṣe agbẹnusọ àwọn ẹgbẹ́ Obedient ní àwọn ti mọ̀ tẹ́lẹ̀ pé irú eléyìí yóò ṣẹlẹ̀ nítorí nígbà tí Òbí wà nínú ẹgbẹ́ Labour àwọn ará bí yìí kò fi ẹgbẹ́ náà lọ́rùn sílẹ̀ títí tí wọ́n fi rí i pé Òbí bínú jáde níbẹ̀ tó sì fi ẹgbẹ́ náà sílẹ̀ fáwọn ajá wọn. ṣùgbọ́n Òbí tún wọ inú ẹgbẹ́ ADC báyìí wọn ò sì rí ohun méjì tí wọn yóò ṣe fún ju kí wọ́n dẹ INEC àti ilé ẹjọ́ sí wọn lọ. wọ́n ti ṣe é débi pé gbogbo ibi tí ọ̀rọ̀ wà báyìí ìṣòro wà fún àwọn èèyàn náà láti jáde àgàgà nígbà tí àwọn ọmọ Tinubu mọ̀ pé bí Peter Obi àti Kwankwanso tí wọ́n bá dé tí àwọn méjèèjì bá jọ kojú Tinubu pé wọn yóò dá a jókòó ni kò ní ríbi kankan gbà lọ́mọ pé Òbí yóò gba kinní náà kúrò lọ́wọ́ ẹ̀. ohun tó jẹ́ kí wọ́n gbógun ti ADC nìyẹn nítorí Òbí ni àwọn ọmọ ẹgbẹ́ Obedient náà wá kìlọ̀ fún àwọn INEC o àti àwọn èèyàn APC pé pẹ̀lú iléeṣẹ́ ààrẹ náà pé tí wọn ò bá jáwọ́ tí wọ́n bá ṣe ohun tí wọ́n fẹ́ ṣe yìí àwọn yóò jáde lógún lógójì nígbà nírinwó lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún àwọn yóò sì dá nǹkan rú fún wọn. kò wá sẹ́ni tó mọ ohun tí àwọn ọmọ Obedient gbójúlé ṣùgbọ́n ohun táwọn ń sọ ni pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí nítorí Òbí ni àti pé àwọn ọmọ Tinubu gan-an ni wọ́n wà níbẹ̀ àwọn ni wọn ò fẹ́ kí Peter Obi lọ síbì kankan. ṣùgbọ́n o títí di bá a ti ń wí yìí àwọn INEC kò yéé sọ̀rọ̀ tiwọn. ọ̀gá àwọn ojú àṣà Múpìtàn tí í ṣe olórí àjọ náà àti àwọn èèyàn ẹ̀ ní kí àwọn èèyàn wọ̀nyí yéé sọ ohun tí wọ́n ń sọ nítorí pé kò sọ̀rọ̀ nínú gbogbo ohun tí wọ́n ń wí yìí. wọ́n ní ilé ẹjọ́ lọ̀rọ̀ wà bí wọ́n bá ní wàhálà kankan ilé ẹjọ́ ló yẹ kí wọ́n sáré lọ kí wọ́n fa ọ̀rọ̀ náà yọ bí wọ́n bá ti ṣàlàyé ọ̀rọ̀ níbẹ̀ tó bá ti yé wọn kò sí èyí tí ilé ẹjọ́ pàṣẹ fáwọn INEC ní tàwọn tí àwọn ò ní í ṣe nítorí kò sí ohun méjì tí àwọn ń tẹ̀lé ju òfin lọ. wọ́n ní ariwo tí àwọn ADC ń pa àti àwọn aṣáájú wọn pàápàá wọ́n ní ohun tí wọ́n fẹ́ ni kí àwọn INEC gẹ́gẹ́ bí aláṣẹ ètò ìdìbò bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ káwọn máa ṣe àwọn iṣẹ́ kan tí ò bá òfin mu. wọ́n ní tí àwọn bá sì ṣe bẹ́ẹ̀ nígbà tí iṣẹ́ àwọn bá wá dé agbede méjì tàbí tí iṣẹ́ òun bá ti fẹ́ parí tán àwọn yìí kan náà ni wọn yóò gba ilé ẹjọ́ lọ tí ilé ẹjọ́ yóò sì dá gbogbo ohun tí àwọn bá ti ṣe rú. wọ́n ní láti ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ ADC ni wọ́n ti ń ṣe àwọn ohun tí kò bófin mu. INEC ní ìpàdé tí ADC ní àwọn ṣe tí àwọn fi yan àwọn olóyè ẹgbẹ́. kí wọ́n tó ṣe irú ìpàdé bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n kọ̀wé kí wọ́n sì gba àṣẹ pé àwọn fẹ́ ṣe ìpàdé bẹ́ẹ̀ àti pé
nígbà tí ìpàdé náà bá ti kù ọjọ́ mọ́kànlélógún ló ti yẹ kí wọ́n kọ irú ìwé bẹ́ẹ̀ sáwọn pé wọn ò kọ̀wé o, wọn ò kọ̀wé kankan o, àwọn ò sì gbọ́ nǹkan kan o, wọ́n kàn dé wọn láwọn ti ṣèpàdé náà ní o. Pé kí ni wọ́n wá ń bá àwọn jà sí nígbà tó ṣe pé àwọn ni wọ́n fi àìbófin mu bẹ̀rẹ̀ ètò ẹgbẹ́ òṣèlú wọn. Ohun tí iléeṣẹ́ ààrẹ náà sì ń wí nìyẹn, pàápàá lórí ọ̀rọ̀ tí àwọn ọmọ Peter Obi ń sọ. Báyọ̀ Ọ̀nànúgà, agbẹnusọ àgbà fún ààrẹ, ní ṣódà bẹ́ẹ̀ kó jẹ́ Tinubu lókù tí àwọn èèyàn yìí yóò máa fi ta yín lẹ́yìn tí ó jẹ́ pé àwọn fúnra wọn ni wọ́n bà ẹgbẹ́ òṣèlú wọn jẹ́. Ó ní kí wọ́n wo ọ̀rọ̀ Obi yìí dáadáa. Obi fẹ́ dupò ààrẹ, ó sá kúrò nínú PDP, ó sá wọnú Labour, ó tún jáde ní Labour, ó sá wọnú ẹgbẹ́ míì. Ọ̀nànúgà ní ṣebí nítorí pé ìmọ̀tara ẹnìkan ń yọ lẹ́nu ni, pé ẹni tí wọ́n ń bú yìí tí wọ́n ń sọ̀rọ̀ sí kàṣàkàṣà yìí òun ò kúrò nínú ẹgbẹ́ òṣèlú ẹyọ kan tó ti ń ṣe látọjọ́ yìí wá. Ọ̀nà kan náà tó mọ̀ ló ń tọ̀ láti ọjọ́ yìí. Kí wá ní aṣẹ́wó òṣèlú tó ń sá láti inú ẹgbẹ́ kan sí kan nítorí ohun tó ń wá yóò ṣe lẹ́nu láti máa sọ̀rọ̀ kàṣàkàṣà sírú ẹni bẹ́ẹ̀ yẹn. Ọ̀nànúgà ní bí Obi bá sá wọnú ẹgbẹ́ ADC tí wàhálà bá bá a níbẹ̀, ṣé Tinubu ló kó bá a nìyẹn ni? Tàbí tí wàhálà bá gbá gbogbo àwọn tí wọ́n ń ṣe ADC pàápàá, ṣé ẹgbẹ́ wọn ni? Ṣé àwọn ni wọ́n dá a sílẹ̀ ni? Bí ti rí fún àwọn tí wọ́n ń ya ẹgbẹ́ òṣèlú lò lórí fún wọn yẹn. Torí ṣòkòtò àgbàwọ̀ ni o, ṣòkòtò àgbàwọ̀ sí ni yìí, bí ò bá fún wọn lẹ́sẹ̀ á ṣò wọ́n lórúnkún, rẹ́gí lòun ẹni bá ní í mu. Ó ní kí wọ́n lọ jókòó jẹ́, kí wọ́n rán aṣọ wọn níbi tó bá ti fàya o, kí wọ́n fi Tinubu lọ́rùn sílẹ̀ nítorí jẹ́ẹ́jẹ́ lọmọ Èkó ẹ̀ ń lọ. Ṣùgbọ́n ká dà á sílẹ̀ ká tún ṣá, ẹgbẹ́ ADC mọ ohun tí wọ́n ń ṣe o, àti ìdí tí àwọn aṣáájú ẹgbẹ́ náà fi ń pariwo. Nítorí tí a bá ti yọwọ́ pé àwọn aṣáájú ẹgbẹ́ ọ̀hún lọ sí àwọn ṣọ́ọ̀ṣì tí wọ́n ti ń ṣeṣẹ́ ìyanu, ìyẹn àwọn ṣọ́ọ̀ṣì tí wọ́n ń ṣe mírèkù, níbi tí wọn yóò ti fọwọ́ tọ́ wọn tí wọn yóò máa gbọ̀n pìpìkì kí wọ́n tó dìgbò lulẹ̀. Tá a bá ti yọwọ́ ìyẹn kúrò, kò sí bí ẹgbẹ́ náà yóò ṣe kópa nínú ìdìbò ọdún 2027 o. Kódà kí wọ́n jí Awólọ́wọ̀ àti Sàdáúnà pẹ̀lú Àsíkíwì dìde pé kó wá ṣáájú ẹgbẹ́ àwọn. Ìdí ni pé gẹ́gẹ́ bí àwọn INEC ti ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ohun tí òfin ìdìbò tó wà nílẹ̀ yìí là kalẹ̀, kò sí bí ẹgbẹ́ ADC yóò ṣe bá a mọ́. Ọjọ́ ti lọ lórí ẹ̀ fún wọn. Kódà bí wọ́n bá dájọ́ fún wọn lónìí tí wọ́n kọ̀wé fún INEC lọ́la, kó tó di pé wọ́n ṣe gbogbo ìpàdé ẹgbẹ́ tó yẹ kí wọ́n ṣe ní àwọn ìpínlẹ̀ gbogbo káríkárí, kó tó di pé wọ́n ṣe ìpàdé tí wọn yóò ti yan àwọn olórí ẹgbẹ́ wọn, kí wọ́n tó bẹ̀rẹ̀ kí ẹjọ́ míì tó tún dìde, kìnní náà yóò le fún wọn. Ohun táwọn aṣáájú ẹgbẹ́ ADC ṣe ń pariwo rèé, tí wọ́n sì ń fẹ́ kí gbogbo ìlú mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe àwọn o, àwọn alátakò àwọn, pàápàá Tinubu àti APC ẹ̀ ni wọ́n ń lo INEC láti fìyà jẹ àwọn tí wọ́n sì dábò àwọn, ò fẹ́ kí àwọn kọjá rárá. Àmọ́ àwọn tí wọ́n mọ ohun tó ń lọ sọ pé gbogbo èyí tí àwọn aṣáájú ADC ń wí yìí wọ́n fi ń gbé Tinubu àti àwọn èèyàn ẹ̀ mọ́ra ni. Wọ́n ní ohun tí àwọn èèyàn náà ń sọ ní kọ̀rọ̀ ni pé Tinubu rò pé òun mọ ọgbọ́n òṣèlú ju àwọn lọ ni. Wọ́n ní kò mọ̀ pé òun ò mọ ọgbọ́n òṣèlú tó àwọn, pé àwọn yóò gbẹ̀yìn yọ sí gbogbo wọn, pé àwọn yóò sì fi ọgbọ́n òṣèlú pa aṣáájú wọn náà. Láwọn èèyàn bá ń béèrè pé níbi tí ọ̀rọ̀ dé yìí, irú ọgbọ́n wo ni wọ́n fẹ́ dá, kí ni wọ́n fẹ́ ṣe? Nígbà náà ni wọ́n ń sọ fún àwọn tí wọ́n ń bi wọ́n léèrè ọ̀rọ̀ pé bó bá di lọ́la kọ̀la ni, pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bí a bá ní ká mú òní ọ̀la là á mú ni. Wọ́n ní àwọn yóò fi hàn Tinubu pé ẹnìkan kì í ká alágẹmọ mọ́ abẹ́ ewé, pé òun náà yóò sì rí pé lẹ́yìn tí àwọn bá yọ sí pé àwọn jù ú lọ ní gbogbo ọ̀nà tó bá di bí òṣèlú yìí ni. Àwọn tó ń béèrè ọ̀rọ̀ yìí ní ẹ̀nà ni wọ́n fi ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ náà ò yé àwọn. Ni wọ́n bá ní àwọn tí ń ṣètò ní ètò tí ń lọ lábẹ́lẹ̀ tipẹ́tipẹ́, kò lè pẹ́ kò lè jìnnà tí gbogbo àwọn yóò fi sọdá sínú ẹgbẹ́ òṣèlú míì táwọn ti pèsè sílẹ̀ dé irú àsìkò báyìí. Nígbà náà ni àwọn èèyàn Tinubu àti INEC yóò mọ̀ wípé àwọn ò lọ́gbọ́n kankan, pé àwọn kì í ṣẹgbẹ́ wọn, torí olè kì í ṣẹgbẹ́ àjẹ́ o. Ẹrù tí àjẹ́ bá kó jọ ọjọ́ kan báyìí lolè yóò kó lọ. Nítòdodo, ó pẹ́ tí àwa ti ń ṣàlàyé níbi pé gbogbo òṣèlú àti ètò tí àwọn Àtíkù àti Òbí ń ṣe, wọ́n ti náwó sínú ẹgbẹ́ kan o, ẹgbẹ́ tí wọ́n ń pè ní NDC. Nígbà tí àwọn Àtíkù ti pariwo
tí wọ́n sì dá ẹgbẹ́ òṣèlú tiwọn sílẹ̀ èyí tí wọ́n pè ní ADA, All Democratic Alliance, tí wọ́n ní kí INEC fọwọ́ sí kíá, àmọ́ tí INEC ń ṣe tìkọ̀tìkọ̀. Nígbà náà ni wọ́n ti lọ́wọ́ sí ìdásílẹ̀ ẹgbẹ́ NDC. Ṣé ADC làwọn APC àti INEC fẹ́ gbọ̀n dànù lọ́wọ́ wọn yìí? Ẹgbẹ́ míì tó lórúkọ bí ìyẹn ni wọ́n lò, ìyẹn ní NDC. Nígbà tí ti àkọ́kọ́ ń jẹ́ African Democratic Congress, ADC. Èkejì tuntun tí àwọn ń lọ nú ẹ̀ yìí, Nigerian Democratic Congress, NDC lòún jẹ́. Àwọn èèyàn inú ADC yìí sì lọ́wọ́ lẹ́sẹ̀ sínú ìdásílẹ̀ NDC. Ẹni bá rántí dáadáa, nígbà tí Ṣèyí Mákindé lọ sí ọ̀dọ̀ Bala Muhammed níjọ́sí, ó mú Zerake Dixon dání. Dixon ló ṣe agbátẹrù NDC, èèyàn wọn Obi àti Àtíkù ni. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì jọ lọ sí ọ̀dọ̀ Kwankwanso ni. Ètò tí wọ́n jọ ṣe náà ni pé bí nǹkan bá dàrú láti ọ̀dọ̀ INEC àti ìjọba Tinubu kí àwọn jápa síbẹ̀, nítorí àwọn náà ti fura tẹ́lẹ̀ pé kò sí ohun tí àwọn èèyàn náà kò lè ṣe fáwọn. Níbi tí ọ̀rọ̀ sì dé yìí tó ti hàn pé ẹgbẹ́ ADC kò ní rọ́nà lọ, NDC làwọn ará abí náà ń lọ. Kódà wọ́n ní bí wàhálà bá tún fẹ́ wà níbẹ̀ yẹn, ẹgbẹ́ míì tó ń jẹ́ APP làwọn yóò rọ́ lọ, torí àwọn tún lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìdásílẹ̀ yẹn náà, kò sì ní sí wàhálà kankan fáwọn níbẹ̀. Lọ́rọ̀ kan níbi tí ọ̀rọ̀ ti dé dúró yìí, kò sí ohun tí yóò tún dá àwọn aṣáájú ADC dúró mọ́. Inú ẹgbẹ́ míì ni gbogbo wọn ń rọ́rí lọ. Kò sì sẹ́nìkan tó lè ní kí wọ́n má jápa, nítorí ọ̀rọ̀ tó lé baálẹ̀ tó kán lùgbẹ́ ni o, kí gbogbo ẹni tó ń gbé inú abà má ṣàfara ni. Bẹ́ẹ̀ ni kò sáàyè ẹjọ́ wẹ́wẹ́ tàbí pé wọ́n ń wádìí nǹkan kan mọ́ kí wọ́n tó lọ, nítorí ẹni tí yóò lọ nílùú kì í ṣàyẹ̀wò. Torí bí Ifá bá ní kó má tí ì lọ, níbo ni yóò gbé gbà? Àbí tí àwọn ADC bá dífá ọ̀rọ̀ yìí, tí babaláwo bá ní mọ́tò àwọn ọmọ Tinubu náà ni wọ́n gbọ́dọ̀ fi kó ẹrù wọn ńkọ́? Báwo ni wọn yóò ti ṣe? Nítorí bẹ́ẹ̀ ni wọn ò ṣe ní ṣàyẹ̀wò, àwọn aráabí náà yóò jápa lójijì ni. Ọláyíwọlá Alága ló ń yẹ ìdààmú àwọn aṣáájú ẹgbẹ́ ADC yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí wọn fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú afẹ́rẹ́ òní o.